tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ó mà tún ti ṣẹlẹ̀ o. Ẹ̀yin ènìyàn mi, ẹ jáde kẹ́ wá gbọ́ ohun àrà ọ̀tun tó tún ṣẹlẹ̀ báyìí o. Ohun ìyàlẹ́nu kan ló tún ṣẹlẹ̀ báyìí. Ó ti dójú ẹ̀ báyìí o. Àwọn alábọ̀dé wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn. Bẹ́ẹ̀ ni o, àwọn alábọ̀dé wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn. Àwọn wo ni? Ẹ̀yin èèyàn mi, ṣe ni wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Wọ́n tún ti ń gbé iṣẹ́ wọn jáde o. Wọ́n ti ń gbé iṣẹ́ wọn jáde. Àwọn tátú ni ẹ jáde kẹ́ ẹ wá wò. Àwọn political orò ni o. Wọ́n sọ pé wọ́n máa gbé orò, wọ́n sì tún ti ń gbé orò báyìí o. Àwọn political orò wọ́n ti lọ organize orò jáde báyìí. Orò náà ti wá ń dún. Kódà wọn ò gbé eléyìí lóru rárá. Ọ̀sán ni wọ́n fi ń gbé orò eléyìí. Ṣèbọn ní orò kì í jáde lọ́sàn-án ni. Nàìjíríà my country. Ó wá dójú ẹ̀ báyìí. Nítorí pé a mọ̀ pé èmi gan mọ̀ pé orò eléyìí tí wọ́n gbé jáde eléyìí ò kì í ṣe orò original. Torí ọ̀sán gangan ni wọ́n gbé orò yìí o. Orò eléyìí tí wọ́n gbé jáde a mọ̀ wípé orò yìí kò kì í ṣe orò ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹbálẹ̀ gangan. Nítorí orò eléyìí orò political orò ni. Ìdí nìyí tó fi jẹ́ wípé a ò lè ka eléyìí kún orò gidi. Orò tó ń jáde lọ́sàn-án. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ rí o? Ṣé ẹ wá rí ẹrójú ayé báyìí? Ẹ tún ríbi táwọn ọ̀nà tí àwọn politics tún gbà, àwọn ọ̀jẹ̀lú ìlú, ẹ tún wo ibi tí wọ́n tún gbà yọ sí wa báyìí. Ẹlẹ́ẹ̀ni gbọ́ ni, àwa náà ò ní gbà. My people still on the matter, Yorùbá nation náà ni o. Ẹ káàbọ̀, Yorùbá nation, òun la fẹ́. Ṣẹ́rìrì tó fi jẹ́ pé a fi sọ pé Yorùbá nation la fẹ́. Àwọn ará ibí tí ń ba ìṣẹ̀ṣe àti àṣà ilẹ̀ Yorùbá jẹ́. Gbogbo wa la mọ̀ wípé kò sí ìlú tí ò ní àṣà àti ìṣẹ̀ṣe tirẹ̀. Ẹ wo bó ṣe fi ojú egbò tẹ̀lẹ̀. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n tún ti ṣe kíni, ni wọ́n tún ti ń bàjẹ́ báyìí. Ṣé ẹ rí ara nǹkan tá à ń sọ lélẹ̀ wípé ẹ má jẹ́ ká máa gbàbọ̀dè fún ara wa. Ṣé ẹ rí sìn yìí o, àwa ara wa yìí náà la tún gbàbọ̀dè fún ara wa. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ fi ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́ ni. Ẹ ń fi ojú egbò tẹ̀lẹ̀ ni, nítorí wípé ṣé nítorí àtẹnujẹ ni ká sọ ni, àbí nítorí owó èèlò náà lọ fún yín tẹ́ fi wá sọ́ra yín di àgbàyà kalẹ̀ débi wípé nǹkan tó jẹ́ kí ó jẹ́ àṣà àti ìṣe ilẹ̀ wa ẹ wá ń tà lọ́pọ̀ fún àwọn ọ̀jẹ̀lú. Òun ló wà fà tó fi jẹ́ pé ẹ fi ń tẹ ojú àṣà ẹ ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Ẹ wá torí owó ẹ wá ń gbàbọ̀dè fún ilẹ̀ bàbá yín. Ẹ ń torí owó ẹ ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo wàhálà yìí gbogbo wa ni ó dojúkọ. Ẹni tó bá lóun ò mọ̀ tàbí òun ò rí bí wàhálà yìí ṣe ń lọ ní ìlú, á jẹ́ pé irọ́ ló ń pa o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin kan ṣara yín jọ, ẹ ní orò kan òṣì tí ò ní ìdí lẹ́ ń gbé ìyẹn ní ọ̀sán gangan. Nítorí gbogbo wa mọ̀ wípé wàhálà yìí gbogbo wa ló kàn pátápátá. Kò sí ẹni tí ò kàn. Kò sí ẹni tí ò mọ bí ó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ṣe rí orò eléyìí, gbogbo wa mọ̀ pé kò kí ń ṣe orò original. Gbogbo wa mọ̀ pé orò fake ni eléyìí. Orò eléyìí mà tún jáde o. Political orò òun ni eléyìí. Torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni àwọn tó gbé ìyẹn ti máa mọ̀ pé eléèbí gidi ni wọ́n. Ebi ṣúkú ebi nà. Òun ni àwọn tó gbé yìí. Àwọn òṣèlú kò lo àwọn ọ̀jẹ̀lú olóṣèlú wọ́n ń lo àwọn eléyìí lásán ni. Àwọn náà ò dẹ̀ gbọ́n, wọn ò ronú rárá wípé àwọn tó ń gbéṣẹ́ iṣẹ́ ikú fáwọn yìí wọn ò rò pé ó dùn bẹ́ẹ̀ ni wọ́n gbé fún ìran wọn. Ó dùn bẹ́ẹ̀ ni wọ́n ló pé ọmọ wọn tàbí ẹ̀gbọ́n wọn kan pé kó wá gbé orò jáde.
àwọn akaṣọlá lẹ́yà wọ́n gbé gbogbo ẹ̀ wọ́n di àkísà mórí wọ́n láwọn gbé orò jáde. Ẹ̀yin ènìyàn mi, ìlú Ìmọ̀ta ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. Ibẹ̀ ni wọ́n ti gbé orò eléyìí síta. Gbogbo àwọn tí wọ́n gbé orò yìí síta, ẹ jọ̀ọ́ ta ni ó kàn nínú wọn? Ta ni ebi ò kàn nínú wọn? Ta ni ò mọ rògbòdìyàn ebi tí ó ń lọ nílùú? Ṣẹ́rí gbogbo àwọn tó gbòòrò síta yìí kò sí ìtòrò nínú wọn, gbogbo wọn àgbàyà àgbà ọ̀dẹ̀ ló pọ̀ jù nínú wọn. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń bá gbé orò yìí, àwọn olóṣèlú tí wọ́n bá gbé orò yìí, èwo nínú ọmọ wọn ló wà lórílẹ̀‐èdè yìí? Èwo nínú ọmọ wọn ló wà Nàìjíríà yìí? Ṣẹ́rí ibi tó yẹ kó ti ronú nìyẹn. Èwo nínú ọmọ wọn? Kò sí ọmọ wọn kankan tó wà lórílẹ̀‐èdè yìí o. Ọmọ mi á wà l'Amẹ́ríkà, ọmọ mi á wà ní Canada, ọmọ mi á wà ní UK, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀dẹ̀ làwọn ọmọ títí wọn tó ń bá wọn gbé orò yìí. Ìmí gan ọmọ ẹ̀ gan ti bá jókòó sílé. Ọmọ ẹlòmíì nínú wọn kò lọ lé ìwé mọ́ rárá nígbà tí wọn rówó skul san. Ó ti jókòó sílé. Àwọn tọ́dẹ̀ ń bá gbé orò yìí, ọmọ tí wọ́n wà ní ìlú òyìnbó tó jẹ́ pé ibẹ̀ ló ti ń ka ìwé. Púpọ̀ nínú yín, ọmọ tí yín ó ti bá yín jókòó sílé débi wípé owó skul ẹ̀ rí san, owó ilé ẹ̀ rí san, kódà owó iná wọn ò tún ní rí san. Síbẹ̀ wọn ò ronú, wọ́n wá torí nǹkan tó fẹ́ jẹ wọ́n ti ń ba nǹkan tó jẹ kó jẹ́. Yorùbá wa ṣe rí i pé ara àwọn tó ń jẹ́ kó máa sọ̀rọ̀ sí, ara àwọn tó ń jẹ́ kó máa bú àwọn Yorùbá lélẹ̀, ara àwọn amúnibúni ẹran ìbíyẹ kan lélẹ̀. Nítorí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni, báwo ló ṣe lè tú solo tó fi lè gbàbọ̀dè fún orílẹ̀-èdè ẹ just because of money? Ṣẹ́rí àwọn arábí, they are a disgrace to Yorùbá nation. Àwọn eléyìí kì í ṣe ara Yorùbá nation, they are a disgrace to Yorùbá people. Torí ẹ̀ la fi sọ wípé òmìnira wa la fẹ́ o. Ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbé wa, ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ yìí, ẹ jẹ́ kó lọ viral káàkiri. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation ni òmìnira wa. Nítorí wípé Yorùbá nation òun ni ọ̀nà tí ó tún lè mú gbogbo dẹrùn. Ìdí nìyí tá fi sọ pé a fẹ́ pín. Ìdí nìyí tá fi sọ wípé kóníkálukú lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Nítorí wípé gbogbo eléyìí kò lè bára wọn mu. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, èwo ni tí orò ìsọnù lọ́sàn gangan tí àwọn àgbàyà ọ̀dẹ̀ kan tún wá ń parapọ̀ tó ń gbé. Ṣẹ́rí tó bá ti jẹ́ pé a ti gba òmìnira wa ni, a ti máa mọ àwọn èpò nínú àlìkámà tó jẹ́ pé a ti máa yọ wọ́n lẹ́yẹ kọ̀ọ̀kan bíi jìgá. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, orò lọ́sàn gangan wọ́n wá ń gbé orò jáde, wọ́n wá fi ń kìlọ̀ fún àwọn ará ìlú wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ bọ́ síta ní ìlú Ìmọ̀ta, ẹnikẹ́ni kò gbọdọ̀ jáde fún protest ní ìlú Ìmọ̀ta. Ìyẹn protest yìí náà, ẹ̀yin ènìyàn mi, ẹ make sure pé ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ yìí káàkiri, ẹ jẹ́ kó lọ viral. Please subscribe to it, share to it, like, follow. Please let this go viral. Let people know that Yorùbá nation la fẹ́ o, òmìnira la fẹ́. Nítorí pé àsìkò ti tó láti bọ́ nínú ogun yìí, àsìkò ti tó láti bọ́ lọ́wọ́ oko ẹrú, àsìkò ti tó láti bọ́ lọ́wọ́ àwọn olóṣèlú tó ń mú wa sìn. So ẹ̀yin èèyàn mi á máa fèyí ṣe ìdágbére. Nítorí wípé kí ni àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé. Until this matter next time, my people, as far as this country is concerned, na Yorùbá nation will be o, na Yorùbá nation we want, which means ìpínyà la fẹ́, a fẹ́ kí oníkálukú dá wà. Yorùbá nation náà ni still on the matter. We is coming back. Ó dàbọ̀.